Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tẹ́ bá ti láǹfààní láti máa wo ìkànnì yìí. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ yín rèé tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ìkànnì Lovers Arena TV nìkànnì tí ẹ já sí yìí. Mo rọ̀ ọ́ bá mi subscribe sí ìwé ẹgbẹ́ rẹ ń ọ̀rẹ́ máa gbé kan níbẹ̀ táwọn olóògbé máa pè ní notification bell. Bá mi tẹ̀ tó bá ti tẹ̀ tán yóò gbọ́ option mẹ́ta kan wá, èyí tí ń bẹ lókè ohun tí ń ṣe option A, L àti L táwọn olóògbé máa pè ní option all. Ó ní kó bá mi tẹ̀ tó bá ti tẹ̀ tán yọ̀ǹda rẹ̀ láìkì fídíò tó ń wò lọ́wọ́. Kú dédé àsìkò yìí o gbogbo ọmọ kóòtù òjíire ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Yorùbá sọ pé ọ̀gbẹ̀rì kú nú gbòrò láì máa wo. Babaláwo tó lè rùkú kò gbọ́dọ̀ wọ gbòrò. Ó ń ṣègùn tó sì lè wọ gbòrò kò gbọ́dọ̀ rùkú. Olókù ò sì ní gbà ká fi gọ̀gọ̀ kọ́ òkú òun lọ́rùn ká fà wálé. Òkú sì rèé kò gbọ́dọ̀ gbénú gbòrà kó sèdè. Ṣé mọ̀ pé ìkan náà ni ó ṣàṣẹlẹ̀ nínú gbogbo tá a kà á lẹ̀. Ewúrẹ́ ò pé òun ọ̀sọ́ mọ àgùntàn. Tágùntàn bá dẹ̀ níyà àwọn òbí dúdú kí ni kéwúrẹ́ ṣe? Ẹ̀yin èèyàn, bàbá wa Aláàfin tó bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ogun làárí kò sẹ́ni tó mọ̀ parí ẹ̀. Wọ́n ti rí bí ìbẹ̀rẹ̀ ogun ṣe mọ́, wọ́n rí ibi tí ogun yẹn gbóná dé sìn, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà wọn ò wẹ̀yìn wò bóyá nítorí kí kádàrá lè ṣẹ kò jẹ́ kí wọ́n wẹ̀yìn wò. Bóyá kí kádàrá lè ṣẹ kò jẹ́ kí wọ́n wẹ̀yìn wò. Gbogbo yín ẹ mọ̀ wípé bàbá mi Olúbàdàn, bàbá wa Abdulrasheed Ládọjà, wọ́n ṣe Ramadan lecture lénìí. Ẹni tí ó rìn tí ò lè rìn oníkan wọ̀hún débẹ̀. Ẹni tí ò lè rìn oníkan wọ̀hún débẹ̀. Ṣùgbọ́n èyí tó yà mí lẹ́nu ni pé àwọn nǹkan kan wà tó dá mi lójú nínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí o, tí kìí ṣe pé mò ń lọ wádìí, tó dá mi lójú gan gidi ni o. Níbi 4 days ago, 4 or 5 days ago ṣá, àwọn èèyàn kan wá láti Ọ̀yọ́, wọ́n wá sí ààfin bàbá mi Olúbàdàn. Ṣé pé kìí ṣe gbogbo nǹkan náà là á gbọ́dọ̀ fi mú fínlẹ̀ lé lórí, torí pé èèyàn ò ní jókòó sí ìta kó máa sọ̀kò sínú ilé. So ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwa ò kì í tẹ̀ ń kíà láti tọpinpin ẹ̀. Ṣùgbọ́n ń tà mọ̀ ní wípé àwọn èèyàn yẹn bá bàbá wa sọ̀rọ̀, wọ́n dẹ̀ decide láti pe bàbá Aláàfin láti wájú bàbá wa. Bàbá wa dẹ̀ ní rárá ẹ má pè, mo ní nọ́mbà Aláàfin. Bàbá dẹ̀ pé bàbá wa Aláàfin, wọ́n pè hàn bí ẹ̀ẹ̀mejì, wọn ò gbé aago yẹn. So later náà níbi tán ti ń padà sọ̀rọ̀ lọ later ni bàbá wa Aláàfin pé bàbá wa Olúbàdàn padà. Wọ́n dẹ̀ apologize pé kán má bínú wípé àwọn wà ní Ramadan lecture kan ní ó jẹ́ káwọn ọmọ gbà tí wọ́n ń pè àwọn. Wọ́n dẹ̀ kíra wọn, wọ́n dẹ̀ jọ sọ̀rọ̀ bíi pé ọjọ́ bíi pé nígbà tí èèyàn rán àwọn èèyàn kan wá tán fẹ́ ṣe àtúnṣe láàrin àwọn méjèèjì, bẹ́ẹ̀ ni àwọn tán wá láti Ọ̀yọ́ yẹn ṣe rí. So ìgbà tí bàbá ò dẹ̀ bínú tiẹ̀ tí ò kàn káwọn ọ̀ka gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn kún, so àwọn dẹ̀ sọ pé ẹ jẹ́ ń pè fúnra mi, ni wọ́n fi pè wọ́n tí wọn ò fi gbé tó fi di páwọn náà wá pè padà. Nígbà tó di ọjọ́ Sátidé, nígbà tó wọ́n pè wọ́n níjọ́ Friday, wọ́n pè wọ́n pé tó àwọn PA bàbá wa, wọ́n pè wọ́n pé tó bàbá rán wa wá sí palace, a dẹ̀ fẹ́ rí bàbá gangan ni, bàbá gangan fẹ́ rán wa sí. So a fẹ́ wá ní ọ̀la Saturday.
bàbá wa Aláàfin Ọ̀yọ́ dẹ̀ sọ fún wọn pé ẹ má wà ní Saturday ẹ jẹ́ ó di Sunday torí ní Saturday àwọn tó máa wà níbì kan kí wọ́n jẹ́ ó di Sunday kí wọ́n tó wà. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ojú rere mọ́ wa sáyé níjọ́ Sunday yẹn. àwọn èèyàn tí bàbá rán lọ àbúrò mi gangan wà nínú wọn nínú àwọn tí bàbá rán lọ. wọ́n dẹ̀ lọ fi iṣẹ́ bàbá jẹ́. wọ́n mú Ramadan lecture invitation tí wọ́n fi pe bàbá wa Aláàfin wọ́n mú dání. ẹ máa wo àkíyèsí kékeré kan wọ́n fẹ́ pò wá sí èyí inú tèmi lélẹ́yìí ti wá o. mo gbà pé kò sí tó ní kí bàbá ọmọ pe àwọn ọba yòókù tí wọ́n ṣẹ̀ jẹ ní Ọ̀yọ́ yẹn ní Ọ̀yọ́ àtàgbègbè yẹn. ṣùgbọ́n bàbá máa ronú wípé àgbà ajá kì í báwọ̀ jẹ́ títí àwọn ò fi lè láǹfààní àti jókòó bá wọn yanjú ọ̀rọ̀ kí wọ́n mọ̀ bára wọn yóò di ohun tó wáyé ti wáyé ná. so káwọn ọmọ ti pe àwọn ará abí yẹn papọ̀ wọ́n wá dá ẹ̀yin nìkan pè wọn ò pe àwọn yòókù nítorí kó mọ́ dàbí ọ̀tẹ̀. ẹ dey promise heaven and earth pé ẹ wà lónìí Monday. so wọ́n dẹ̀ retí yín títí tí wọ́n gbé àga yín kalẹ̀ wọ́n retí yín títí wọn ò rí. nígbà tó wá di ọwọ́ ọgbà tí prógráàmù ń parí lọ ni wọ́n wá yan ọmọ kan wá pé kan wá rẹpírẹsẹ̀ntì Aláàfin. ẹ dẹ̀ mọ̀ pé Ìbàdàn ọ̀gọ̀ so àwọn náà wá wò pé ok ẹ lọ jókòó. so Aláàfin ni wọ́n pè. bí Aláàfin ọba ní wá mọ́ kò sí nǹkan tó ní kí wọ́n mọ̀ lè pe bàbá Olúbàdàn pẹ̀lú gbogbo ohun tó ti wà nílẹ̀ yìí tẹ́lẹ̀. ẹ̀yin èèyàn ṣe rí ọ̀rọ̀ yìí mi ìfẹ́ kẹ́ ẹ rí bí àwọn soko tí ń díjà lẹ̀ àwa làwa ń yanjú ìjà o. àwa làwa because gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ náà láàrin àwọn méjèèjì ẹ̀yin náà ń láti máa rí ẹ ń láti máa gbọ́ ká lè mọ ta ni ó ń da gbogbo ẹ̀rú ọ̀dọ̀ ta ni àrè ti ń wá ọ̀dọ̀ ta lẹ̀bi ti ń wá. bàbá wa sọ̀rọ̀ níjọ́ sí pé ọ̀rọ̀ ààbọ̀ rẹ̀ ní lọ́wọ́ yẹn àwọn ò tiẹ̀ wò àwọn ò tiẹ̀ mọ̀. bọ́n bá káàtì ẹ̀ ní wọ́n mọ̀ níjọ́ náà kan wá sọ pé àwọn ọmọ ó túmọ̀ sí pé bàbá ò fẹ́ wọn fẹ́ kí iṣu atayanyan kankan wà nílẹ̀ láàrin àwọn àti bàbá wa Aláàfin ni. otherwise nígbà tí pé bóyá wọ́n fẹ́ tọrọ owó lọ́wọ́ Aláàfin tàbí wọ́n ní nǹkan tí wọ́n gbà lọ Aláàfin ni wọ́n fi láti sọ bẹ́ẹ̀ pé káwọn èèyàn ó lè gbé kúrò ní máìlì pé àwọn rí oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì gbogbo ń tẹ́ ẹ̀ sọ yẹn kì í ṣe ọ̀rọ̀ tàwọn o n tó wà nínú tiyín lẹ̀ ń sọ o àwọn ò rí bàbá Aláàfin nígbà tí wọ́n náwọ́. bó tilẹ̀ jẹ́ wípé gbogbo àwọn ọmọ ogun wọn náà jáde kò sí tí wọ́n sọ tán kì í ṣe pé àwa náà gbé ẹnu wa fún alágbàfọ̀ ṣùgbọ́n bí ọmọdé bá ń ṣe bí ọmọdé àwọn àgbà náà wọ́n máa ṣe bí àgbà. nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá à ń sọ̀rọ̀ wọn yìí nínú àwọn méjì tá à ń sọ̀rọ̀ wọn yìí pẹ̀lú èmi ẹyọ ẹnìkan ló jù mí lọ ẹni tó dẹ̀ jù mí lọ lolúbàdàn. so ṣérù mi ni màá wá dárúgúdù sílẹ̀ kábíyèsí fi orí ìtẹ́ yẹn jù mí lọ bọ̀ lọ́jọ́ orí mo jù wọ́n lọ. ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá ti wà nípò tí wọ́n gbà wà yẹn àní bàbá tó bí mi gan bí bàbá tó bí mi bá wà láyé tí wọ́n bá wọ pálásì Aláàfin lọ wọn ó dọ̀bálẹ̀. bàbá tó bí mi bàbá mi ti kú bí 30 ó ti ń súnmọ́ bí 30 years ago. bàbá mi dẹ̀ dàgbà débi téèyàn dàgbà dé kí wọ́n tó kú.
so mo tún wá ń sọ pé tí bàbá mi bá wà bí bàbá tó bí bàbá mi gan bá wà láyé dìsìn tí wọ́n bá lọ sínú palace yẹn wọ́n ní láti dọ̀bálẹ̀ kí Aláàfin ni bí bàbá arú mi bá wá dọ̀bálẹ̀ kí bàbá Aláàfin pẹ̀lú èjì wọn yẹn kí ni àwọn ṣe nígbàgbọ́ wípé àwọn náà ò gbọdọ̀ fọlá fún ẹlòmíì mọ́ ní gbogbo ilẹ̀ Kóòtù Òjìrè. Kádàrá ibi Ọlọ́run ní jẹ́ kó ṣẹ lórí yín kádàrá ibi Ọlọ́run ní jẹ́ kó ṣẹ lórí yín ṣe mọ̀ pé àwọn èèyàn kan ti predict so many things kẹ́ tó lórí oyè gan ààrẹ ń tó sọ categorically pé ẹ lè lóṣù mẹ́fà ààrẹ ń tó sọ pé ẹ lè lọ́dún kan kálukú náà wọ́n ń fọ èmi máa fọkásì lèmi máa ń pe kinní yẹn ẹ títí ẹ bá jẹ ni ṣùgbọ́n ẹ̀yin náà wá ń rìn ní ọ̀nà kó jẹ kọ́rọ̀ tí wọ́n ń sọ yẹn ó jẹ ẹ̀rìn nínú kọ́rọ̀ yẹn ó jẹ bàbá kò sí ẹni tágbára local government kò sí ọba tágbára local government chairman ọ̀ká ká tó wá sọ̀rọ̀ gómìnà gbogbo ń tẹ́ ń bá gómìnà wa fà lábẹ́nú yẹn agbára yín ò gbé ẹ wo àwọn bàbá tó láàkàn láàka ní Ọ̀yọ́ níjọ́sí wọ́n yọ wọ́n bí ẹni yọ jìgá ni kò sí nǹkan tó ṣẹlẹ̀ ẹ worú ọba Kánò tí wọ́n ṣe dá padà yẹn ẹni tó ti ṣe gómìnà Central Bank wọ́n yọ bí ẹni yọ jìgá ni kò sí nǹkan tí wọ́n rí sí ẹ mọ iye ọba tí wọ́n ti yọ bẹ́ẹ̀ yẹn ṣe bẹ́ẹ̀ yẹn tí ẹ máa ń kọ́gbọ́n nínú past ni ó yẹ kẹ́ ẹ kọ́gbọ́n nínú past bàbá ṣe gbogbo ayé lẹ wá fẹ́ bájà tán pátápátá ẹ tí ẹ fẹ́ lọ́rẹ̀ẹ́ kankan ní ilẹ̀ Káàárọ̀ Òjíire mọ́ ni bá a ṣe ń sọ̀rọ̀ yìí sìn àwọn òpònú kan inú ó ti máa bí wọn mò ń ti ń bú wọn lójú wọn nìyẹn o àwọn ọ̀dẹ̀ àwọn òpònú kan tí wọ́n lórí tí wọ́n máa ń rò àwọn ọmọ tí Fúlàní fún ya wọn lóyún wọn ò ní lè ronú rightly wọn ò ní ronú bí ọmọ Yorùbá ṣe lè ronú lójú wọn sìn mo tó ń bú Aláàfin nìyẹn pé kò dáa bí wọ́n ṣe promise páwọn ń bọ̀ ńbẹ̀ yẹn pẹ̀lú bí bàbá yẹn ṣe fẹ́ kó wọn mọ́ra tó kò yẹ kó jẹ́ pé irú nǹkan tí ó ṣẹlẹ̀ nìyẹn wọ́n rán odidi àwọn èèyàn wọ́n gbé oníṣẹ́ dìde láti wá fún yín ní lẹ́tà yẹn ni èdè fi tayọ̀tayọ̀ gbà kódà àwọn tó ń wá ẹ̀ tún fún 20,000 àwọn tó ń wá ẹ̀ fún 20,000 so now they promise heaven and earth lẹ́nu ọjọ́ Sunday sí Monday mo pe àwọn kan látọ̀yọ́ ẹni ẹ sọ fún mi pé wọ́n ní Ifá sọ pé kábíyèsí ò gbọ́dọ̀ lọ so bí Ifá bá wá ní kábíyèsí ò gbọ́dọ̀ lọ kí ló tí kábíyèsí ò lè pe bàbá Olúbàdàn pé bàbá ẹ wo to be frank and sincere ní ilẹ̀ Yorùbá sàrà máa ń ṣèèyàn láti má débi kan tàbó mi bóyá torí pé bàbá wa ti pẹ́ ní Canada ní àwọn nǹkan tó yẹ kí wọ́n ṣe ń gbà míì ni wọn ò kí ń fi lè ṣe kò sí tó burú tẹ́ ẹ bá ti wà á mú fóònù kábíyèsí o ìbẹ̀yẹ tí mo ní mo fẹ́ wá sàrà àyà sí mi kí n má travel ẹni mọ̀ pé kò sí kékeré ìrìn àjò Ìbàdàn sí bí Ọ̀yọ́ náà kì í ṣèrìn kékeré ọlọ́mọdé aláburú so ẹ dákun torí Ọlọ́run màá fi aṣojú ránṣẹ́ wọ́n dẹ̀ gbọ́ pàdánù bàbá Olúbàdàn yìí ṣe àwọn èyí ṣe èèyàn rádaràda wọn ó ti gbà bẹ́ẹ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn because tó bá jẹ́ pé àwọn ní kínníkínní nínú ni wọn ò ní gbarú yẹn wọlé ṣe yẹn wọ́n wá ń parí prógráàmù lọ àwọn oníṣẹ́ tìyín náà wá dé
bàbá ẹ jẹ́ aṣọ ṣe o ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ kóòtù òjíire ewúrẹ́ ò lóun ọ̀sọ́ ọmọ àgùntàn báyìí o àgùntàn ló ní ìyá tòun òbí dúdú àwọn òpònú tó lè gbé òwe yẹ lọ síbòmí o ṣe gbogbo wa la mọ̀ pé ewúrẹ́ ó kéré sí àgùntàn àgùntàn máa ń tóbi ju ewúrẹ́ lọ kẹ ẹ má ròó rò pé bàbá yà mọ̀ ń pe bàbá wa léwúrẹ́ fún àwọn o Yorùbá ló máa ń pa lówe bẹ́ẹ̀ pé ewúrẹ́ ò lóhun ọ̀sọ́ mọ́ àgùntàn ló ní ìyá tòun òbí dúdú so ìsọ̀rọ̀ àgbà ni wọ́n ń fìyẹn sọ ẹ dákun torí Ọlọ́run bàbá wa láàfin èèyàn mélòó lẹ fẹ́ bájà ọba mélòó lẹ fẹ́ bájà nílẹ̀ kóòtù òjìrè ọba mélòó lẹ fẹ́ bájà nílẹ̀ kóòtù òjìrè ó yà mí lẹ́nu ẹ̀rù Ọlọ́run bà mí o ẹ̀rù Ọlọ́run bà mí o tó bá jẹ́ páàrin ẹ̀yin ọba yòókù náà tún wá tò tí bá sọ pé tí ọwọ́ tí kinní kan bá ń dunni tí ọwọ́ ọ̀tún bá ń dunni àwọn kan láwọn agédànù tọwọ́ ọ̀tún ní ọba níjà wọn rí àlùjọ náà wọ̀ àwọn ògèdànù gbogbo ẹ̀yin yòókù náà ìfẹ́ yẹn ò tó láàrin àwọn ọba alẹ̀ Yorùbá tó bá jẹ́ pé ìfẹ́ yẹn tó tí gbogbo àwọn yòókù tí màá wọn náà ṣọ̀kan ẹ̀rù ó bà ẹni tó bá ń wò bí ẹni pé òun nìkan ló kù báyìí tí wọ́n ń dẹyẹ sí ẹ̀rù ó bà ṣùgbọ́n nítorí páàrin gbogbo ẹ̀yin yòókù náà tí Ògún ẹ wò for the first time ẹ máa gbọ́rọ̀ ìlẹ́nu mi lẹ́nu bàbá wa Ọ̀nìrìṣà àti pọ́n yín lé gan-an kò sí tá a mọ̀ ń pa yín tá a sọ oríṣiríṣi àwọn èèyàn náà wọ́n láti gbowó lọ́wọ́ yín èmi pẹ̀lú yín ọ̀dẹ̀ kájọ jókòó káríra rí àfi ìjọ́ tí ẹnìkan wá joyè ní láṣìíà tá a tẹ̀lé ẹni yẹn wá ni mò ń wò yín lọ́ọ̀kan báyìí àdẹ̀wà àdìdì àwa kì í majority dẹ̀ làwọn tá a dẹ̀ wá papọ̀ tá a wá kì í lẹ́ẹ̀kan náà mi ní relationship kan tó kọ́ dé àjùbẹ́ yẹn lọ pẹ̀lú yín rí so àwọn èèyàn dẹ̀ ti táàgì gbogbo wa ibi ẹni tó gbowó lọ́wọ́ yín ẹnìkan là á ká ẹ̀sùn hàn fún lóòótọ́ ẹ̀ ń dálé iṣẹ́ lẹ̀ ẹ̀ ń ṣe gbogbo tó dáa fáwọn ọmọ Yorùbá láti lè rọ́wọ́ mú lọ sẹ́nu bàbá it's not enough rárá gbogbo effort tẹ fi ń ṣe nǹkan yẹn náà tẹ bá mú 25% of that effort tẹ fi ń mú inú ọmọ kóòtù òjíire dùn yẹn tẹ fi mú wọn ní ìfọ̀kànbalẹ̀ iṣẹ́ yẹn 25% rẹ̀ náà kẹ́ ẹ máa lò lórí bí ìṣọ̀kan ó ṣe dé láàrin ọba alẹ̀ Yorùbá ṣé wọ́n máa ń fìyàn joyè àwòdì kọ́ mọ̀ lè gbádìí ẹ tó bá jẹ́ pé ẹ̀yin náà ti wà róòlù yẹn tẹ́ ẹ ti ń play róòlù yẹn lọ ẹnìkan ò ní máa bá jìjà gbà it's getting out of hand dídákẹ́ yìí ti pọ̀jù látìgbà tí gbogbo wàhálà yìí ti wá ṣẹlẹ̀ àwa ti gbọ́ pé ẹ ti ẹ̀pẹ̀jì pàdé lọ́balọ́ba kan at least ó yẹ kí ìpàdé lọ́balọ́ba láàrin àwọn ọmọ kóòtù òjíire ó yẹ kó ti tó 4 sí 5 lẹ́nu ìgbà tí wàhálà bàbá Aláàfin ṣẹlẹ̀ yìí. gbogbo ẹrẹ̀ tàbí dọ̀tí tí wọ́n bá ń ta sórí adé àwa ò ní bá wọn ta ṣùgbọ́n ìbànújẹ́ ló máa jẹ́ fún wa kí wọ́n máa wá rí ẹ̀yin ọba alẹ̀ Yorùbá bú lójú irú wa ìbànújẹ́ ńlá ni ẹ̀yin náà ẹ̀ tí ì ṣe dáa tó ẹ̀ ń bá forí tì dópin lágbàlá o ẹ̀yin náà kàn ń dá ti yín ṣe lọ ẹ̀ kàn lè má dá ti yín ṣe lọ bẹ́yẹn ẹ̀ kó àwọn ọba yòókù mọ́ra ni ṣé báwa kan ń pariwo pé lórí ọba ní ẹ̀yin lórí ọba alẹ̀ Yorùbá gbogbo ilẹ̀ kóòtù òjíire ni wọ́n ti ń pariwo pẹ́yìn Ifẹ̀ làwọn ti wá so kí ló kù tẹ́ tó ń wá irú leadership role wo ni leadership title wo lẹ fẹ́ kí wọ́n fi lé yín lọ tí ẹ fi ṣèlérí pé àwọn
àwọn ọba alẹ̀ Yorùbá láti jọ ní àjọṣepọ̀ tó múnádóko kó tiẹ̀ jẹ́ pé òkè ẹ tiẹ̀ wá ní stéètì kọ̀ọ̀kan o kẹ́ ẹ pé àwọn the highest 3-4 kẹ́ ẹ ti ṣèpàdé bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin ẹ̀rù ó ti máa bá àwọn èèyàn tó bá ní nǹkan tí ò dáa nínú torí pé àgbáríjọpọ̀ òpè wọ́n máa ń pa ọ̀tá ni bí kan ṣe yín mú sí nìkan wọ́n ti fẹ́ kó ayò tí ọ̀tá bí kan ti yín mú sí nìkan mọ̀ fẹsẹ̀ talẹ̀ pé má gbé yẹn ìtọ́wọ́ àwọn ajú ẹ̀ ni ó gbé wọ́n dẹ̀ pa ọ̀tá tó máa ta dáadáa olódẹ̀ máa ta ju gbogbo wọn lọ ṣùgbọ́n àwọn tí wọ́n wà ní tí wọ́n yí ayò yẹn ká àwọn ni wọ́n máa rí ju àwọn méjèèjì tó ń tayò lọ wọ́n máa fún ọ̀kan lọ́wọ́ ìtàn rí pópè ni tí wọ́n fẹ́ kó pa ọ̀tá yẹn wọ́n máa fún lọ́wọ́ wọ́n máa fojú ṣe nǹkan míì wọ́n máa fẹnu ṣe nǹkan míì wọ́n máa fẹsẹ̀ ṣe nǹkan míì ni wọ́n fi sọ pé àgbáríjọpọ̀ òpè ló máa ń pa ọ̀tá pàápàá jùlọ gbogbo ẹ̀yin táwa tí mo wá sọ pé kẹ́ kóra yín jọ yẹ kì í sòpè láàrin àwọn lọ́balọ́ba àbábà rò pé inú àwọn tó kù yòókù a lè mú first 10 láàrin àwọn ọba ilẹ̀ Yorùbá ní stéètì kọ̀ọ̀kan kárí òpè inú wọn first 10 ni mo sọ a lè rí wọn mo ń pariwo kíní tí ní àwọn èèyàn lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ó dàbí ẹni pé àwọn kan ń báàkì ẹni àkọ́kọ́ àwọn kan ń báàkì ẹni ẹ̀kejì ṣé bẹ́ẹ̀ ṣe tí a ilẹ̀ Yorùbá náà nìyẹn bí bàbá wa Aláàfin bá kọ̀ tán bá láwọn ọ̀bẹ nìkan kan sí ẹ̀yin yòókù ẹ̀ sowọ́pọ̀ náà kí ló mẹ́yìn yòókù tẹ̀ ní lè sowọ́pọ̀ ká tẹ̀ wò pé bàbá wa Olúbàdàn wò wípé tí n bá pe àwọn tí wọ́n sì ń bá jà lọ́wọ́lọ́wọ́ yẹn o ó sì lè jọ nǹkan míì gbà tó jẹ́ pé ọ̀rọ̀ gbólóhùn asọ̀ tó wà láàrin èmi àti Aláàfin Ọ̀yọ́ náà ó àṣẹ̀ṣẹ̀ fẹ́ yanjú ẹ̀ tán pátápátá ni so bàbá tẹ̀ wá bàbá close tán àti lè rin ìrìn bí yòókù ó ṣe yanjú kò ní sí ẹ wá wo ibi tí bàbá wa Aláàfin wa bàjá báyìí ẹ wo ibi tí wọ́n bàjá ṣé àwọn onímọ̀ràn yín là á pè àwọn eléyìí ni àbí ẹ̀yin gangan bírú àwa yìí bá fẹ́ wá sọ́dọ̀ yín tó jẹ́ pé wíwá arúwa bíi pé ọmọ mi kan fẹ́ wá kí mi bá a bá ní àǹfààní àti wá máa gbọ́dọ̀ pé bàbá ẹ dákun nǹkan báyìí ṣẹlẹ̀ o torí yóò dàbí ìgbéraga yóò dàbí àrífín níwájú yín bàtà àbá tilẹ̀ wá tá a dẹ̀ pè yín nígbà ẹ̀ jẹ́ nǹkan kan nìyẹn nígbà tó bá sì ní kí làásì fún bàbá wa Olúbàdàn kì í ṣẹni tí ọba kan náà lè rí fín o ká Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn ni o Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn ni o Aláàfin Ọ̀yọ́ ti ilẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn o Aláàfin Ọ̀yọ́ ti ilẹ̀ Ọ̀yọ́ nìyín bẹ́ẹ̀ náà ni àwọn Aláàfin kọ̀ọ̀kan ẹni tó ní ààfin ni wọ́n ń pè ní Aláàfin bẹ́ẹ̀ ni kálukú pẹ̀lú ilẹ̀ rẹ̀ àwọn bàbá Ògèdèngbé gbogbo lẹ̀sà wọ́n wà bẹ́ẹ̀ o gbogbo lẹ̀jẹ̀sà bí gbogbo ẹ ṣe rí lọ ní ẹ o àwọn bàbá wa Tẹ̀gbá àwọn bàbá wa ti Jẹ̀bú so bí gbogbo ẹ ṣe rí lọ nìyẹn o tẹnìkan bá wa sọ pé ẹ wo tá a bá ní kí ọlọ́mọ ọdọ́mọ yẹ ẹ gbé bàbá tá a bá ní kí ẹlẹ́pọ̀n ọmọ jẹ pọn bàbá rẹ̀ àwọn ọmọ àsùpá wọn kọ́kọ́ yóò torí ẹ̀pọ̀n tí bàbá ṣe wọ́n triple ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí bàbá Aláàfin Ọ̀yọ́ ń tẹ̀ ń dálẹ̀ yìí ò dáa o ń tí ó lẹ́yìn ni ó ti lẹ́yìn ẹ sì tún fẹ́ kó máa lẹ́yìn lọ kí ló dé ṣé kò ságbàgbà kankan tó ń bá yín sọ̀rọ̀ lọ́yọ̀ọ́ ni àbẹ́yìn lẹ kọ̀ tẹ́ ẹ̀ ságbọ́ tó sáré pé tinú yín náà lẹ fẹ́ ṣe ẹ rí i pé mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo ní bóyá kí àkọọ́lẹ̀ lè ṣẹ
gbogbo àwọn ọba tí wọ́n ti yọrí náà nǹkan kan náà ṣe tí wọ́n fi yọ wọ́n. Ó ṣeé ṣe kó jẹ́ pé tí wọn ò bá ṣe nǹkan yẹn wọn à ní sí nínú ẹ tá a fi pìtàn pé wọ́n yọ wọ́n lọ́ba. Wọn à ní sínú ẹni tá a fi pìtàn. Ẹ̀yin tẹ́ wá mọ̀ pé kò ságbára kankan tí ọba ní níwájú gómìnà. Ṣé ẹ wá lè rí èsúró kọ́ pàdídà kọ́ mọ́ lájà ni? Ṣé èsúró máa ń pèyìn àti ó mọ́ lájà ni? So possible ni? Anyway, ẹ̀yin ọmọ kóòtù òjíire, èmi pè yín o. Ibi tí àrídé lélẹ́yìí o. Wàláì tàláì ẹnìkan ò ní fi àbùkù kan bàbá tèmi. Kí ó ní mi lára láti kan bàbá tiẹ̀ náà lábùkù. Gbogbo bóńtọ̀ bá ti wulẹ̀ tó láyé. Èèyàn ní fàbùkù kan bàbá mi. Èmi náà mọ̀ kan bàbá rẹ̀ lábùkù. Ọ̀rọ̀ tá à ń sọ yìí gan ti ń jọ àbùkù. Torí pé kábíyèsí ló yẹ kó máa gbà wá nímọ̀ràn. Lójú táyé báyìí pé bó lẹ ṣe ń ṣe báyìí kábíyèsí ọmọ sọ fún wa pé èèyàn ọmọ ìbò lẹ ṣe ń ṣe rádaràdà báyìí. Kí ló dé ṣe ìgbọ́rọ̀ sáwọn àgbà lẹ́nu ni? So ni mo fi sọ pé eléyìí gangan ó ti ń jọ àrífín. Ẹ wá wo iye èèyàn tí ń sọ̀rọ̀ yín. Ẹ wo iye èèyàn tí ń sọ̀rọ̀ yín. Ẹ wo àwọn tá a ti jọ ń sọ tipẹ́ tí wọ́n dákẹ́. Bó lèèyàn ṣe é dákẹ́ lórí irú ọ̀rọ̀ yìí náà. Anyway, ẹ̀yin èèyàn ó nìyẹn o. Yorùbá ní iṣẹ́ dìjà náà rèé o, iṣẹ́ dìjà. Iṣẹ́ dìjà náà rèé o, iṣẹ́ dìjà. Ẹ̀rọ ọmọ rí odó bí ṣe ń gún ìyá rẹ̀, iṣẹ́ dìjà. Iṣẹ́ dìjà náà rèé o, iṣẹ́ dìjà. Ẹ̀rọ ọmọ lọ́ta bí ṣe ń lọ ìyá rẹ̀, iṣẹ́ dìjà. Nígbà tí ìjà ẹ bá fẹjú tán kò ní fẹ́ ṣe parí mọ́. Torí pé mo dẹ̀ sọ ọ̀rọ̀ kan jọ́ sí. Mo ní bí pàkúté bá gbé ajá tó wá wà nínú ìnira gan tí wọ́n wá ń kọjá lọ tó wá ń gbọ́ bọ́jà ìṣe ń pariwo kí ló ṣajá yìí tó wá débẹ̀ tó wá rí i pé pàkúté ló mú ajá yìí lẹ́sẹ̀ inú ìnira ló wà. Wọ́n wá wò pé bóun ní ṣe tú ajá yìí sílẹ̀ nínú ìnira. Wọ́n wá fẹ́ súnmọ́ kó o ní láti tẹ tàkúté yẹn mọ́lẹ̀ kí ẹnu rẹ̀ ó là kẹ́sẹ̀ ajá ó lè yọ. Ṣùgbọ́n ìwọ lajá ọmọ ọ̀sán jẹ tí ò bá jẹ́ ń tó ní ẹ̀mí gidi ò ní lè tú o. So ó ní gbogbo insult tá a ti rí láti ìgbà yìí tó ń fa insult yẹn nìyẹn. Ọ̀rọ̀ àárín insult gan o. Ìgbà kan wọ́n láwa àwọn blogger ni àwọn náà fẹ́ dà ní àwọn rú àwọn kinní kan ní. Ìgbà tá àti ọ̀pọ̀lọpọ̀ blogger ò ti sọ̀rọ̀ mọ́ lórí yín kí lẹ gbéṣẹ́ wo lẹ gbé gbéṣẹ́ àtòwò lẹ gbé. Àbí èrò ọkàn yín náà ni pé ẹ̀yin nìkan lè dá dúró èkéèsì gbogbo ọba alẹ́ kóòtù òjìrè. Ọlọ́run á fún yín ṣe. Ọlọ́run á fún yín ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti bá ẹ sọ̀rọ̀. A bá ẹ sọ̀rọ̀ ní ẹ̀lẹ̀, a bá ẹ sọ lélẹ̀, mi ò fìgbà kan bú yín rí. Bọ̀ kálukú wa ló ní bí tẹ́sán wa ṣe máa ń high lórí ọ̀rọ̀. Wọ́n máa ń fi kíní kan ṣàpèjúwe fáwọn èèyàn pé tí èèyàn méje bá wà nù ilé kan tó lè bá wọ inú ilé yẹn tí wọ́n bá fọ́ èèyàn mẹ́jẹ̀ẹ̀jọ létí pàápàá 8 different reaction lẹ máa rí. Ìyẹn túmọ̀ sí pé ẹni tí ọ̀rọ̀ rẹ̀ bá ń jọ èébú ẹni tí wọ́n bá ń sọ̀rọ̀ fún tí wọ́n bá ń advice
ní máa rí bí ẹni pé wọ́n ń bù ú. Ẹni tó ń advice lérí kí nǹkan yẹn já sí dáadáa ni. Bó ṣe wù kó rí ló fi ń sọ̀rọ̀. So kò lè gbéra rẹ̀ sí ìwọ tàbí òun tàbí ẹ̀yin. Òun he is himself. Bí action tí ẹ bá ṣe rí ní ó ṣe lò kò ní yàtọ̀ anybody lò. So ẹ̀yin èèyàn mo tún jáde láti wá fi ẹjọ́ yẹn sùn yín pé bàbá wa Aláàfin Ọ̀yọ́ tán ti bẹ̀rẹ̀ o. Bí ṣe bẹ̀rẹ̀ rèé o. Bàbá wa Aláàfin Ọ̀yọ́ tán ti bẹ̀rẹ̀ o. Wọ́n tán ti bẹ̀rẹ̀ o. Gbogbo wọn tó bá wá mọ̀ pé kò tọ́ báwọn bá lọ pẹ̀lú gbogbo tí mo ti sọ sẹ́yìn yẹn kò tọ́ táwọn bá lọ kán dẹ̀ pé ẹ jẹ́ n rí kọ́mẹ́ǹtì yín. Gbogbo ẹ̀yin tẹ́ bá rí pé dáadáa bó ṣe yẹ kán ṣe náà wọ́n ṣe yẹn ẹ jẹ́ n rí kọ́mẹ́ǹtì yín. Gbogbo ẹ̀yin tẹ́ bá rí wípé n tí ò dáa olóòkọ méjì kò dáa náà ni ẹ jẹ́ n rí kọ́mẹ́ǹtì yín. Ṣùgbọ́n àwọn máa sọ̀rọ̀ torí bí Ṣòbìà bá ṣe tán tí yóò di egbò Olúgànbí là á máa ké sí. Ẹ jọ mà àti ṣàgbọ́gbọ ẹ̀yin ọmọ tẹ́ ẹ jẹ́ ọmọ bíbí ìlú Ọ̀yọ́ ẹ wá àwọn àgbààgbà Ọ̀yọ́ kẹ́ ẹ pè wọ́n jọ tó lè bá ọba Akeem Ọwọ́adé Ẹlẹ́wù Ẹ̀tù tilẹ̀kùn mọ́rí ṣe mítìnì níyẹ̀wò àgbà kó tó di pé ọ̀rọ̀ yìí ó bó ti tán àbùkù ń bọ̀ kò tí ì dé rárá. Gbogbo ẹ̀ ń tẹ́ ẹ̀yìn sí ń gbọ́ yẹn kékeré ni o. Kí ìtàn ọmọ bá àtúntúnra rẹ̀ sọ ẹnìkan tó bá jọba tó bá ń sọ pé kí lẹ afọbajẹ ó ṣe kí lẹ tó gbọ́ pàṣẹ fóun ó ṣe. Torí náà nígbà tẹ́ Aláàfin Ọwọ́adé gba ilé tiẹ̀ ó wá pe adé tó di gómìnà tó gbé fáwọn kan ó pè ládé bébà ní pọ́pílì. Irú ọ̀rọ̀ yẹn kò tọ́ sí ẹnu ẹni tó bá di Aláàfin Ọ̀yọ́. Ipò ńlá nípò Aláàfin nílẹ̀ Yorùbá tí gbogbo wa fi ọ̀wọ̀ fún. Ọ̀tẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí ń jẹ́ nǹkan tí ń dojú tì wá púpọ̀ tó dẹ̀ ń pa àwa tá a mọ̀ tí wọ́n àṣàlẹ́kún. Ló wàá wù mí àtàwọn pariwo káwọn ọba wọn ṣàṣepọ̀ káwọn ọba wọn ṣàṣepọ̀ nígbà tẹ́nìkan bá pàdé tẹ́nìkan ń bébà. Ó sì jẹ́ pé the same person tó fún wọn ládé tiẹ̀ tó ń pè lóríjínà òun náà ló fẹ́ni tó ń pè láládé bébà yìí. Kájá ó dúró kẹ́kọ̀ọ́ odó kámúrú ẹ̀kọ́ ká fi lájá lọ́wọ́. Ọ̀rọ̀ yẹn ò ní í gbà ikú tí ó pẹ̀kùn lájá mú. Ẹ dákun ẹ bá wa bá wọn sọ̀rọ̀ ẹ ṣe mítìnì Ìyẹ̀wò Àgbà. Ẹ máa rọ àwọn ìjọba tí wọ́n ń fún àwọn tó ń jẹ baálẹ̀ àtàwọn oríṣiríṣi nǹkan tí wọ́n ń jẹ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bóyá kán máa bá wa yẹ̀ wọ́n wò dáadáa tó bá possible kí wọ́n bá wa fi sínú òfin bí ilé-ìgbìmọ̀ aṣòfin ní ó bá páàsì ẹ̀ka kámúṣẹ́ṣe lórí ẹ̀ pé ẹnikẹ́ni tí ó bá ti joyè tí ó kó lùjọ kán kọ́kọ́ lọ mọ́ ẹyọpọlọ wọn wò wípé ṣé wọ́n wà òkè mẹ́ńtálì ká máa yẹ̀wò ká dẹ̀ máa mú rìsọ́ọ̀tì hàn jọba. Kó má jẹ́ pé ẹni tó ti forí gbálẹ̀ lórí ọ̀kadà ń gbà kan tó wá mọ̀jọba kan rí bóyá sẹ́nitọ̀ lọ́mọ̀ rí bóyá ọ̀nàrẹ́bù kan ní tí wọ́n ní ọyẹ́ fi jẹ baálẹ̀ ẹbẹ̀ wọn tó bá ti débẹ̀ tí kinní yẹn bá ti tọ́ọ̀sì bíi wáyà yóò máa yọ̀lú lẹ́nu ni o. Ó lè ní bàbá òun ló ra sánmọ̀ kódà àwọn ògbé asẹ́ńgì àwọn tán gbà táwọn dá òkun tán. Ẹ̀lẹ̀kọ́lẹ̀kẹ́ kọ́kọ́ mi sí bí ayé fàmílédè tutọ́ tí àwọn baálẹ̀ ń jẹ báyìí ò bá stop àbùkù ni ó gbẹ̀yìn ẹ̀ fún wọn. Torí ọ̀pọ̀lọpọ̀ ọ̀lẹ̀kẹ̀ ni wọ́n kó padà fẹ́ ní ó fi bọ̀ wọ́n lọ́wọ́.
kí àwọn ọba wa náà kí wọ́n fi pẹ̀lẹ́ hùwà. Ohun tí ó jẹ́ nǹkan tó ń pààyàn lẹ́kún ni pé àwọn tí ò mọ̀ tún máa sà tí wọn ò gbé ìlú tí wọ́n fẹ́ dadarí lé lórí àwọn lásán mú tàbí sórí àpàṣẹ yóò mọ̀ dá gbogbo nǹkan rú ni.